jẹ àṣàbù olówó ní àbẹ̀rù ààrẹ. Àyíwá àdìsọ́dúnbọ́dúnbọ́ ọ̀nà sọ̀rọ̀. Àwọn oníṣègbà pápá pé màá fún màá àdúgbò ẹ̀dá sílẹ̀ náà fẹ́rí. Àwọn oníṣègbà pápá pé màá fún màá àdúgbò ẹ̀dá sílẹ̀ náà fẹ́rí. Olú orí fàgbọ́ ọba sọ̀rọ̀. Ìfọ̀ orí fàgbọ́ ọba sọ̀rọ̀ máa ń dá. Ìbá sọ̀rọ̀ ẹ̀rọ àmọ́ mo ṣe tí wọ́n. Bí o fi wọ́n ṣe eré ìgbà sọ̀rọ̀ lágbàdàgbà sọ̀rọ̀ lọ́gbẹ́. Oríṣi nínú wọn kúnlé náà bàtà àjò òfin wa wọ́n dúró tán àwọn òbí orí mi oníṣẹ́ ìgbáyé onígbà oníṣègùn babaláwo wọn orí mi tó kúrú náà bàtà àjò òfin wa wọ́n bẹ ṣáàkiri àfún Pasuma àwọn ọmọdé ètò ìgbà wíwá ètò máa bá jẹ owó ẹ̀yẹ oníṣẹ́ ìgbáyé àlàfo òkè òkà oṣù òkùnrin ọmọ yìí náà ó lọ sáàtò afárá àlàfo ọjọ́ ìwà rẹ̀ ó dájú rẹ̀ ìwọ́n láti ọdún òwúrọ̀. Olùwà àwọn ọjọ́ ìwọ̀n ó padà. Tọmọdé ó bọ̀ wá sí àwọn ọmọ wa. Ara ni ẹgbẹ́ ẹ̀yọ́ oníṣẹ́ ìpáyọ̀ ládàládà sí. Òyàjú òṣèré. Tọmọdé ó bọ̀ wá sí àwọn ọmọ wa. Ẹ̀yọ́ oníṣẹ́ ìpáyọ̀. Ẹ̀yin tí bá ń pè, ẹ̀yin funfun dáadáa, ẹ̀yin tó olùkọ́ tí ń rà bàtà àgbè nínú onípa. Ẹ̀yin babaláwo, ẹ̀yin tó dákọ̀lẹ̀ àbákà àgbè ìjáwé mọ́wó owó bí jẹ́. Àìníṣẹ́ máa bèbí jẹ́ sí. Ẹ̀yin ò ní ṣe é dùn tó bẹ̀ pé bẹ́ẹ̀ bá tó ilé iṣẹ́ Ajíbọ́lá àbákalà ní ogun rẹ̀ àìníṣẹ́ mọ́lá àbákalà òní jẹ́ ní Ifá àbọ̀rúbọ̀ èrò àgbà àgbà jùlọ ẹ̀rí gbogbo yàtọ̀ láwọn tó kàwé òun fún náà gbogbo ní ti bá àlàfo èrò sọ̀rọ̀ àgbà àgbà gbogbo Ifá àbẹ̀rù bẹ́ẹ̀ àbẹ̀rù kan ṣiṣẹ́ orí tó bá jẹ́ àìsàn àjẹ́ àwọn orí òun àwọn ṣàgbàgbọ́ àṣẹ ìṣàwádìí ìyálẹ̀ ìgbà àgbàgbọ́ sí. Àwọn ìbọn ṣiṣẹ́ lórí. Ṣé àràbà tọ́kọ̀dọ̀ ìpolú àgbọ̀dọ̀ dá inú òní àti kókó fún alọ́pọ̀ṣẹ̀gbọ́n òbí lọ́wọ́ lábíkọ́ àmọ́bẹ ṣọ́ọ̀bù ọ̀nà àgbọ̀dọ̀ dá inú ó tó dágbó sáré sí ara ọ̀gá kalẹ̀ tó ojú wa. Àwọn àràbà ìgbà ìpolú pátápátá ìfọ̀kẹ́ ẹ̀ka òkàbà. Lè ṣí kì í kí araba ẹ̀ka ìdíbọ̀dù ó lè kàwé tẹ̀tẹ̀ kúrẹ́ láàbá kàlà lóòótọ́ wa wọ́n fi ẹ̀ka fáàtì wa nù àwọn àtúnkò fọ́ọ̀lẹ̀ kúrẹ́ láàbá kàlà tó jẹ́ ó lọ pé ẹnìkan bá dé fọ́ọ̀nù ẹnìkan sáré ẹnìkan rábẹ́ ọ̀pẹ́ ẹnìkan sáré ẹnìkan sáré ìgbàgbọ́ ìjánu ó pè ní araba. Ọmọ olóògùn ọkọ̀ ìmọ̀ṣẹ́ ẹ̀dá kan náà àgbà ọ̀ ẹ̀dá kan náà àgbà ọ̀ ọmọ olóògùn
pé ń dàmà rẹ o. Ẹ bá ti wú ìyá máa jẹ́ ìbá sí èrè ẹ̀ka lọ. Ọlọ́jọ́ tó ní akẹ́kọ̀ọ́ àti ọ̀gbọ́n ojú ọ̀rọ̀ náà. Ara àbá òde ògbólú ní ẹ̀. Ara àbá òde ògbólú ní ẹ̀. Ìdí àárín àti àbá òde ògbólú ní ẹ̀. Òde ìpínlẹ̀ náà òde ní 29. Ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù àkọ́kọ́ oṣù January 29 of January 2022. Last Saturday, òde ìpínlẹ̀ àdúgbò ọjọ́ ìwọ̀n àwọn oṣù àgbà ní ẹ̀rọ oṣù àgbà ìgbẹ̀rẹ̀ ní ẹ̀rọ. Ọjọ́ bàbá mi ń lò ó ṣe. Ọjọ́ lẹ́yìn ọ̀sẹ̀ ká ọjọ́ ọ̀sẹ̀ dáàbò àwọn òṣèlú tó ń ṣe. Alábàjọ́ náà ọjọ́ ìwọ́n bá ìjọba ìṣẹ́ rẹ̀. Ọlọ́dẹ àwọn ọ̀gá ìṣẹ́ ṣe. Iná ọmọ bàbá ó ní ìlú ìṣòro náà rọ̀. Àjọba Ìbàdàn tó bá wọn lè pẹ̀lú. Ọlọ́dẹ ìṣẹ́ fún gbogbo wa. Yorùbá kan náà wọ̀ náà gbogbo wa. Ẹ̀yin bàbá lọ́mọ tẹ̀gbẹ́ níkàlẹ̀ ẹ̀ṣẹ́ ẹ̀yin ṣe tẹ̀gbẹ́ níkàlẹ̀ ẹ̀ṣẹ́ ẹ̀yin bíbọ̀ ẹ̀ṣẹ́ ṣe ẹ̀yin ọmọ náà sọ fún àbáta rẹ̀ gbogbo wọn ṣe alábẹ́lẹ̀ ọ̀hún rẹ̀ òjúmọ́ láti wọ́dú ọmọ ẹlẹ́rọ̀ ìbọn náà tó gbogbo ṣe ọmọ aláṣọ ìbẹ̀rẹ̀ ìyàtúgbà ilé pọ̀pẹ́ bá ẹ̀ṣẹ̀ ọ̀gbọ̀n àdúgbò ó sábù wọ́n lè tó owó ìtọ́ dáadáa dàda tó bá ṣiṣẹ́ ọ̀rọ̀ sí ìpínlẹ̀ yóò rẹ̀ ìmọ̀tá àti òwúrò. Ẹ̀dùn sọ́lẹ̀ His Royal Majesty kábíyèsí àdéhùn ní ilẹ̀ Sàkáríyàwó àrùn ọláìgbàgbé onífèmí dúró bẹ̀ ọláìgbàgbé ní ìwọ̀nbẹ̀rẹ̀ bàbá kábíyèsí lórí ní bàbá ọgbẹ́lẹ́bẹ̀ káṣẹ́ ìtọ́lọ́dún kọ́rin tó ti ara ọ̀dẹ̀ ogún wá lọ́sẹ̀ àpájẹ́ púpẹ́ ìgbà àti oúnjẹ ìrìn àjò ẹkún bá ọ̀rọ̀ kábíyèsí ìṣe ọmọ ọjọ́ ti Sàkáríyàwó òṣìṣẹ́ àdéhùn ọkọ̀ lórí blessing yẹn ọjọ́ bàbá àfúnṣẹ́ ìsàdùnìṣọ́lá ọkọ̀ lórí fúnṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn tí wá gbogbo ìpínlẹ̀ àbágalà bí àgbogbo lórí ẹ̀yìn ìjọba àgbo ó yà ẹ̀jẹ̀ náà nínú ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ó yà ẹ̀jẹ̀ náà gbogbo Kábíyèsí Sàkáríyàwó ọkọ̀ lórí blessing má bínú gbogbo pé inú orúkọ ọlọ́dún sọ wà ládé bàtà fún iṣẹ́ sáré ní sọ́lá tóbi dúró ìfẹ́ náà lóore fún ẹ̀fà àìsíwá aláwọ̀dé wọ́n ń yẹ wá sí bàbá káàrí yín pẹ́ tẹ̀mí ọlẹ́gùn adúpẹ́ lórí nígbà tó ń tẹ́lẹ̀sẹ̀ lẹ́sìn ọba ó tẹ̀lé fẹ́ ra sọ̀rọ̀ fún ẹ̀ káṣọ ìtọ́lẹ́nu kọ́rin tó ṣe ìfẹ́ Sàkárí ìyá o adòwò ní ọ̀rọ̀ ni. Àwọn ọlọ́lá wọn tẹ́ wọ́n dé àwọn òṣèré ṣe bàjí. Ọlọ́lá wọn tẹ́ àwọn òṣèré ṣe bàjí.
lára àgbà ooo. láyé bí àgbèrè ọ̀dà Ẹgbẹ́ ìṣẹ́ ẹgbẹ́ ìṣẹ́. lórí adájọ́ ìdíkù ọ̀rẹ́. Bàbá tèmi gbọ́dọ̀ náà bá ga olórúkọ àlàfo. àálọ́ ló dé ló dá. Bàbá bá mi gbogbo yẹn. Ẹ ṣe àti ẹ̀rí kábíyèsí tí ò dá mọ́ mọ́. Gbogbo kábíyèsí ọwọ́ gbogbo wọn náà dá mọ́ mọ́ lọ́la àbágalà ní owó wa. Ọmọ ọ̀jájá ilé kejì bàbá. Ọdún ìṣà òògùn òfin rárá. Ọmọ ọ̀jájá ọdún ìṣà kàgbèsè níbẹ̀ ọ̀gbìn ṣe. Báwo mi sọ káàdì yà ó? Ẹ̀kọ́ lè mú pírísà ẹ̀gbẹ́ ṣe. Máa ṣe bẹ̀rẹ̀ ẹ̀ sàkárí. Máa ṣe bẹ̀rẹ̀. Sáwọn tó bẹ̀rẹ̀ bá lárílárí. wọ́n lè sọ pé ó ń gbé àga sí wọn. Adéhùn mi gbé tiẹ̀ ní ìrọ̀lẹ́. Máa ṣe bẹ̀rẹ̀. Ayé abúlé ìbá fún mi. Kábíyèsí àdéhùn ni àtẹ̀rí. Sàkáríyà ìwọ ṣe kú ẹgbẹ̀gbẹ̀. Àwọn ọlọ́gbẹ̀gbẹ̀ bẹ̀rẹ̀ tó ń sáré kúkú. Àwọn ọlọ́gbẹ̀gbẹ̀. Ìgbà orí ta ó máa bọ̀ ìwò. Oṣù ọ̀kan lórí blessing. Ìdúgbò ọ̀rọ̀ blessing yìí olórí. Ẹ̀rí tó fọ́nbà lé. Òòrùn olórí bó ṣe rí. Ó tún ó pẹ̀lú ọgbà kúnlẹ̀ àgbàgbàrà ṣe ojú wa. Olórí iṣẹ́. Olórí. Ìgbà sọ̀rọ̀ ẹ̀rọ ìgbàyìn lọ sóbẹ̀, ayé lọ ìgbà ayé dáadáa ní wàá sọ̀rọ̀ ìgbàlódé. Mo ti lé olúwa ooo, ṣáká. Bless you.